Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ó ní o ò fẹ́ balẹ̀, mo fẹ́ kó sọ nǹkan tí mo bá ń jọ tèmi tí n bá ti gbé ẹ́ rí sọ ọ̀rọ̀ èèyàn fún ẹ rí kí n má jẹ̀bi ayé mi. Mo dẹ̀ fẹ́ kó o sọ gbogbo nǹkan tó o sọ pé mo lọ pe àwọn èèyàn kó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. I am not into that. TNT wàá ṣàlàyé táyà, wàá ṣe àlàyé táyà, you go explain táyà, and this will serve as a lesson to you. Stay away from people's matter. Téèyàn bá wá fún ẹ má wá fún. Ó ti yé, you go ṣàlàyé táyà, jágbajàgba ní gbogbo eléyìí. Jákujàku dragging us back. This is 2025. We are gbogbo wa ti wà engaged, I were busy. Ó ti yé, jágbajàgba lele sórí tó bá dọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ tí mo dákẹ́ tí mo wò torí I cannot ṣàlàyé. Mi ò lè ṣàlàyé. Ṣé bí wà tí Bísí lẹ́jọ́ bẹ̀rẹ̀ ńgbà kan náà. Adótòṣì tó dẹ̀ ń gbèjà ọ̀tá ẹni. Òun àtẹ́sábọ̀d. Gbogbo ọ̀nà ni wọ́n fi ń wá ẹ, wọ́n dẹ̀ ti mú ẹ. Ó lọ fẹ́ àbó lọ fẹ́, kí ló lọ ṣe ń bẹ̀? Kí ló lọ ṣe lọ́dọ̀ Alhaji Wasiu Ayinde? Kí ló lọ ṣe lóṣòdì? Kí ló wá lọ gbogbo bẹ̀? Èmi gan tí mo nífọ̀n tí mo lè kánná tí mò ń gbé Nàìjíríà orí mi lọ́nà ọbẹ̀ rí. Ó ti yẹ ohun tójú ẹ ń wá ojú ẹ ti rí, you go ṣàlàyé ta gbogbo ètò ìsọ̀ campaign after election ni. Kókó ni wípé tó ẹ pé èèyàn mẹ́wàá ló mọ̀, ẹyọ kan ti kúrò ń bẹ̀ nìyẹn. Ẹjọ́ lọ máa ṣe gbogbo blackmailing cyberspace yín. You go explain táyà. Mo kàn fẹ́ kó mọ̀ wípé kò kí ń ṣe nítorí pé o ṣẹ̀ mí mo ṣe ń bínú sí ẹ. Bọ̀ nítorí pé o fall hand mi, o wẹ̀ sọ́ta lọ́wọ́ látàrí pé mo inú ẹ ti ẹ̀rù, inú ẹ ń bí mi, inú ẹ ó ń bí mi. Mi ò hate ẹ bọ̀ mo hate wá ẹ. Mo hate wá ẹ. Mo hate kéèyàn má dúró sọ́nà kan, mo hate kan fẹ́ ṣèkà fún yàn kéèyàn dẹ̀ má fura pé ìkà náà fẹ́ ṣe fún mi. Mo mọ nǹkan tí Gistlover ṣe fún mi náà pẹ̀lú létà láàfin ọ̀fọ̀yọ́. Ẹ sábọ́ọ̀dù pause and ponder. Wọ́n mọ̀ pé mo súnmọ́ Aláàfin náà, wọ́n dẹ̀ ń bú. Kọ́ndẹ̀ tó máa bú, wọ́n ti kọ́kọ́ wá bá mi, àbáwo níbẹ̀ yẹn ń gbẹ́. Wọ́n ní bàbá yẹn kọ́ ló lọ́mọ, mo ní mi mọ̀ nǹkan kan pa ẹ̀. Ṣọ́kò bàbá yẹn sì ń ṣiṣẹ́, mi mọ̀ nǹkan kan pa ẹ̀. Bàbá mi mọ̀ nǹkan kan pa ẹ̀. Nítorí ilé ire náà ti tọ́ mi. Àwọn ẹni ire ló tọ́ mi. Èèyàn gidi ló tọ́ mi. Anybody tí n bá sọ̀rọ̀, it is my duty to protect them. Anybody tí n bá ti ń bẹ sọ̀rọ̀, ó jù mí lọ mo jù ẹ lọ o. But tá bá ti wá rí ẹ̀yin rárá àdá kan tó jẹ́ wípé no. I don't pray for today, but it has come, it has come. At least ẹ sábọ̀dù aṣáfiwá lọ́rùn lẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Don't play those games. No, don't play around with game bẹ́ẹ̀ yẹn. Sori tí máa ń bá èèyàn sọ̀rọ̀ gan, mo mọ̀ ọ́ débi pé mo mọ̀ ọ́ ní kí n máa sọ torí mi mọ̀ bóyá òun record mi wá. Mo máa ń mọ̀ wípé ìkókó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú láàrin mi àti anybody tí máa ń bá ṣe. So àwọn tó ní mo rán sí ẹ, tí bá rányàn sí ẹ, tí bá báyàn sọ̀rọ̀ lórí fóònù ẹ. Aṣábíkiri is dancing. Mo dẹ̀ béèrè pé nípa ilẹ̀ nígbà tí mo rò bí a mo fẹ́ rà. Mi ìbáyàn kankan, mi ìrún èèyàn kankan sí ẹ. Bẹ́ẹ̀ lọ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mo dọ̀bù díẹ̀ mo challenge Lizzy jù torí Ọlọ́run. Mo bẹ̀ nítorí Ọlọ́run, mo fi gbogbo nǹkan tó náà ti ṣe fún ẹ láyé mo fi bẹ́ẹ̀ mo fẹ́ kó sọ síta. Má bò mí, má cover mi. Tó bá yẹ pé lóòótọ́ mo rán àwọn èèyàn sí ẹ kó wá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, má cover mi, má bò mí. You go explain táyà. You go explain táyà. Ó ti yé. And this will serve as a lesson to you. O mọ̀ kó ń ṣiṣẹ́ fọ́ta ẹ̀ ní Yinka TNT. O mọ̀ kó ń ṣiṣẹ́ fọ́ta ẹ̀. O ń ṣiṣẹ́ fọ́ta ẹ̀ ní náà. Ebo ti délé Wasiu rí. Ó ṣe jẹ́gbà tán bú Wasiu ló put up drama. O ṣe save drama ẹ̀ kó fi protect Alhaji Wasiu Ayinde. Abóòdélé wọn rí.
o jẹ́nu ọlá wọn rí o ṣe safe drama yìí kó fi protect Alhaji Wasiu Ayinde tòótọ́ làlájà rọ́pò kúrò ńlé o tòótọ́ làlájà rọ́pò kúrò ńlé o ṣe safe drama yìí kó fi protect Alhaji Wasiu Ayinde kí ló wá ṣe lọ́dọ̀ Lizzy lọ face Esabod àtàdó tó ṣì ṣó mọ̀ pé time tí Gistlover ń rún wọn lóṣòdì time yẹn ló lọ síbẹ̀. I don't like people like you. I like you as a person. I do not like your attitude. You waste too much energy on unnecessary things. You look for trouble in a place that like you. You romance your enemy, thinking you want to destroy your friend because of business things. I don't roll with people like you. I choose my friend wisely. Me and my friend will use our energy wisely. Oh, lately, ma wa ma ṣe cruise. Ma padà sẹ́nu iṣẹ́ mi. Esabod is happy, superly happy now. You don't understand? Imagine Alhaji Wasiu Ayinde. His marriage, his personality is going through a lot. Energy to yẹ kemi àti ẹ fi team up ká máa fi defend Alhaji Wasiu Ayinde. Energy ló wá fi gbẹ́nu sókè tó gbọ́rùn sókè. Go and get seated. Go and get a life. Go and get a life. Crisis in Shele. Wọ́n bully àwọn tó súnmọ́ bí ìṣọ̀run. O rí nǹkan kan ṣe. Lizzy tí ò wá fún ẹ. Lizzy tó ń defend ẹ. Òun ló gbẹ́nu sókè. I don't like I like you, but I don't like your attitude. Oh, yeah, you don't understand? Well, I'm going to destroy me because you're going to destroy me. To repeat. Enu Lizzy. Push me, see. It's not about they push you against me. Enu Lizzy. What my mom see me back to bá sọ̀rọ̀ mami ani ó máa tó yí Enu Lizzy. Push me, see. Àwọn èèyàn tí ẹ lè ráyè push me, see. Nítorí mi ò fi àyè yẹn. Ó mọ nǹkan tí mo yẹn bínú sí ẹ. Ó mọ nǹkan tí mo yẹn bínú sí ẹ. Mo bínú sí ẹ torí pé wọ́n ní tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmàdò. A dẹ̀ máa ń jorí ìmàdò. Àwùjọ lè kọ́nà la kì í dé. Kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ Lizzy? Kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ Lizzy? Àrítẹni mọ̀ wí afapádìbò títí ẹ. Nítorí pé o fẹ́ ta fíìmù àbí torí fíìmù orí burúkú wo ló fẹ́ ta tó jẹ́ orúkọ Lizzy. Ó dẹ̀ mọ̀ pé Lizzy máa wá fún ẹ tó bá wá fún. Ó mọ̀ pé Lizzy máa wá. Ó mọ̀ pé Lizzy ò ní spare ẹ. So why tó ṣe fàdé dé ara ẹ lórí àtẹbí ẹ àtàwọn ọmọ ẹ kó sí ọ̀yọ̀lé. Sílẹ̀ tó bá gbọ́ téèyàn bá wá bá ẹ tó bá wá sọ̀rọ̀ sí ẹ dídá náà máa sọ fún pé ó jáde lẹ́nu mi nípa ẹ. So tó bá ní anything otherwise bóyá àwọn tí mo rán sí ẹ bóyá àṣírí o ó láṣírí mi kankan lọ́wọ́ bí mi ṣe láṣírí ẹ kankan lọ́wọ́ torí pé mi ì ṣàṣírí pamọ́ síbi kankan gbogbo bí tí mo rìn sí mi ì bá bẹ̀ jẹ́ mi ì ṣe nǹkan tí ò dáa mi ì wà mọ̀nàmọ̀nà ń bẹ̀. So tó bá ní anybody tó wá sọ fún ẹ pé mo sọ báyìí wọ́n parọ́ ni o mi ì rányàn kankan sí ẹ rí o mi ì rányàn kankan sí ẹ rí mi ì rán èèyàn kankan sí ẹ rí o kò wá béèrè kankan lọ́wọ́ ẹ. Ó dàbí ìjọ tí àṣírí àwọn òkú àṣírí àwọn ní HIV ó dàbí ìjọ tó jáde ni
Body go don't tell her now. She body o ti tell you. Body ti tell you. A lot of you. Àwọn kan náà tó ní monetization Gistlover lọ gbé súnmọ́ wọn. Ó lọ ń gbé wọn kọlù wá. Mo ní Gistlover fẹ́ bà page gbogbo yín jẹ́. Tó bá ti rí páyé gbogbo yín bàjẹ́ tán, á wá jáde padà lábẹ́ Gistlover. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti lose monetization yín. Gistlover dẹ̀ mọ̀ pé máa lose monetization yín. Ó mọ̀ wá ni. Ẹ wo gbogbo yín ẹ wo mi ò bá wọn ṣe wà ìtẹ́lẹ̀. Àní tó tún sọ wípé o invite mi, lóòótọ́ lo invite mi. Kódà ó sọ débi pé ṣé kò rán dinner wear fún mi, mo ní kó má bọ̀dà. Ìyẹn ò dẹ̀ kí n ṣe big deal, mo fi yẹn sọ̀rọ̀ ni wípé tó bá jẹ́ pé mo jẹ́ alátẹnujẹ bí mo ṣe busy tó ó yẹ kí n. Tó bá kúkú já látẹnujẹ tó kì í ṣe níbi ṣé kò fi tiẹ̀. Tó bá já látẹnujẹ tó kì í ṣe ẹni ibi. Alọ́rọ̀ tó sọ tó lọ́n bá máa mú ẹ wọ́n á gé wá sí kóòtù àwa order fún ẹ wà wá ṣe mọ̀ pé sábọ́ọ̀dù gangan ló wà ń tà fún ẹ. Mi ò lè bárù ẹ ṣe o smart o kọ lórí ọ̀fẹ́ àti lo social media ni. You are not a smart person. Mi ò lè bárù ẹ ṣe. I hate dense people. Ọ̀rọ̀ kò kí yí àwọn ará bí ìbọ̀rọ̀. Gafar Sherifat wọn ò ná mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ná wà. Àwọn èyí tó irú àwọn ilé náà ń tógun Kini wò. Ebi ọgbà wèrè làwọn náà ti ń ṣiṣẹ́. Ṣé àwọn oògùn tó ń lò fáwọn wèrè ṣé bẹ́ẹ̀ náà ni ò ṣe nífẹ̀ẹ́ sí wọn mú. Ẹ máa wo ti. Tiraka ó dẹ̀ wù mí kí n wá lóòótọ́ ṣùgbọ́n torí nǹkan tí mo lọ ṣe. Ta ló fẹ́ rán dinner wear fún ẹ? Ta ló pè ẹ́ pé kó wá torí o had importance mọ̀ pé mo ní kó wá. Ìwọ ló béèrè fọ́tò ọmọ mi. Ò ń lọ lẹ́yìn ò ń béèrè fọ́tò ọmọ mi káàkiri. Ìwọ ló ń lọ káàkiri tó ń béèrè fọ́tò ọmọ. Ó ti ìwọ ló ń lọ lẹ́yìn káàkiri tó ń rán gbá sí mi tó ń rán àwo sí mi tó ń béèrè gbá tó ń béèrè àwo tó fẹ́ fọ́tò ọmọ mi lẹ́yìn. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ gan o lè réèyàn gidi pẹ̀lú ẹ̀ mọ́ ó ti jẹ́ tán. Ọ̀rọ̀ àpọ̀dà ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ dìndìnrìn ọ̀rọ̀ àṣìírí bí Kini Dangote pè mí Dangote fẹ́ rán dinner wear fún mi. Is that a breaking news? Is that a breaking news? Àbò ń dọ̀tí ara ẹ àbò ń yẹ̀yẹ́ ara ẹ. Ńgbà wọ́n fẹ́ rán dinner gown fún ẹ wọ́n pè ẹ́ pé kó o wá ńgbà tó dẹ̀ wá tó dẹ̀ lọ́dọ̀ ẹ sábọ̀dù ń sìn. Ṣé o ṣẹ̀sìn? You are not a smart person. Táwọn èèyàn bá máa sánsán wá ní ẹjọ́ ń jà àwọn olórí burúkú torí wọ́n ti burú wá ní ẹjọ́ ń jà. Tó bá jẹ́ pé jọ́tẹ̀ ti bẹ̀rẹ̀ orí burúkú kí Yorùbá ti dúró pé orí burúkú ló ń ṣe ó máa ti dẹ̀ lára ẹ̀. Bí kí Dangote pè mí pé kí n wá o pé kí n wá pay courtesy visit kí Dangote tó wá offer mi wípé ṣé kí n rán dinner gown fún ẹ kí n wá bọ́ sórí internet mo sọ wípé mi ò fẹ́ kán má bàa sọ pé alátẹnujẹ ni mí bọ̀ ọ̀bàyéjẹ́ ni ẹ̀ nà ó ọ̀bàyéjẹ́ ni abatẹnijẹ́ ni ẹ̀ ìkà ni ẹ̀ apurọ́mọ́ ni tako ni ẹ̀ alágàbàgebè ẹ̀dá ni ẹ̀ tó bá já látẹnujẹ tó ní dignity ó pè ẹ́ jonírádàádá tó jẹ́ lọ. Ọjọ́ wo ló ti rí kémi bọ́ sí online Kini lágbájá pè mí tẹ̀mẹ̀dọ́ pè mí Kini kan pè mí ojú tí máa fi ríran ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n fi tẹ̀lẹ̀. Ojú tí máa fi ríran èmi Chief Mrs. Lizzy Anjorin Lawal ojú tí èmi máa fi ríran nú ayé ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n bá wọn fi tẹ̀lẹ̀. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ gan ó hàn pé wọ́n gan nídìí ògùn dàwọn tó lóun tọ́jú lọ. You don't understand? IQ ẹ ó low. Tó bá fẹ́ sọ̀rọ̀ online má wá sàn lágbájá pè ẹ́
tẹ̀mẹ̀dó pè ẹ́ wọ́n náà fẹ́ ránṣọ fún ẹ wọ́n náà go straight to the point kí ló fẹ́ sọ nípa ẹni yẹn. wàá rí pé ìgbà tẹ́mi fẹ́ ṣe show mi ò sọ pé kí ló ń wá fọ́tò ọmọ mi kiri fún mi ì jẹ́ kó look like pé kí ló ń wá fọ́tò ọmọ mi kiri fún because òun wá fọ́tò ọmọ mi it might be for good and it might be for good you may mean well that is not the bone of contention. tó bá fẹ́ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè bí ẹni tó lọ́pọlọ you don't understand wàá fún wa ní points fún ìwà tó wù kì í ṣe pé ìwọ ló béèrè fọ́tò ọmọ mi o kí ló ń wá fídíò ọmọ mi fún ìwọ ló lọ wọ studio ìwọ wàá rí pé mò ń avoid gan pé o wọ studio mò ń avoid ẹ because good or bad nǹkan tó ṣe you may mean well and if you don't mean well ṣó ti yẹ èmi ò gbọ́dọ̀ jẹ́ kó look bẹ́ẹ̀ yẹn ní society because I'm a society woman. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ blackmailers ohun tí ò jẹ́ kẹ́ rọ́nà lọ nílé ayé òun ni wípé the world are watching. The world are watching ayé ń wò ó kí ló ń ṣẹlẹ̀ bá lè ṣe imagine kẹ́mi jókòó kí ni Yinka TNT ìwọ ló kọ́kọ́ pè mí náà ìwọ ló ń béèrè fọ́tò ọmọ mi ìwọ what does that mean? Ó béèrè fọ́tò ọmọ mi. You may mean well and you may mean bad. That will be between you and I nínú ilé, not on social media. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ gan ó hàn pé ọ̀rọ̀ ẹni bí ni ẹ́ ọ̀rọ̀ ẹni bí tó ń lara tó ń bá èèyàn yẹn jà ó wá mọ̀ nǹkan tó fẹ́ fi quantify ìjà yẹn pò ń bẹ́ ni yẹn jà ó ń ṣùtà rẹ̀ lẹ́sẹ̀. ó ń ṣùtà rẹ̀ lẹ́sẹ̀ ó pè mí ìwọ ló pè mí ó ní kí n wá ó ló máa rán dinner gown fún mi ó ló máa rán gbá fún mi. àwọn pípò yìí sórí mo ìwà mi kì í báyàn jà ẹ̀yin ẹ̀dá kan wà mi ìfẹ́ ká yé identify yín mọ́ mi torí rádaràda yín pọ̀ nínú ayé so tó máa ń sọ̀rọ̀ yín mi ìfẹ́ kún identify olóbi jẹ́ pé èmi gan mo máa ń tètè sọ pé má sún mọ́ mi máa lọ ń lo ẹ̀. kò ń ṣe pé ẹjọ́ ẹ̀ pọ̀ jù onílara ẹ̀dá ni oníkàtìkàtì ẹ̀dá ni oníjàlàjàlà ni kì í ṣe pẹ́jọ́ ẹ̀ pọ̀ jù. ìwọ gan ló tún wá ń sọ ẹ ó pè ó ló fẹ́ ralẹ̀ nítorí kémi mu síta because èmi ń talẹ̀ bí n gbọ́dọ̀ make it look like wípé àwọn tó bá pè mí tó bá fẹ́ ralẹ̀ mo fẹ́ sáré wá àtàkì wọn orí kí n sọ̀rọ̀ pé ó pè mí ó béèrè lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó bá mi sọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ orí kí n sọ nǹkan kan lọ síbẹ̀ because it's personal conversation. kí wá bọ́ síta lára ẹ̀ ìwọ ló pè mí ìwọ ló pè mí ìwọ ló fẹ́ ra lẹ̀ ìwọ ló fẹ́ ra góòdì lọ́jọ́ bá no. ó ti yé àgbò kan gbọ́n àgbà kò kan gbọ́n. ìwọ ló pè mí ìwọ ló pè mí nígbà tó wá pè mí ìwọ ló sọ pé ó ló fẹ́ rán dinner gown fún mú lọ sí kí lorúkọ ẹ̀ Lizzy pè ẹ́ Lizzy wá lóun fẹ́ rán dinner gown fún ẹ mú lọ sí Central Bank kó lọ fi gbowó mú lọ sí Central Bank. ẹ̀yin èèyàn látàwọn tí mo ti ń ṣe show ǹjẹ́ rí kí ṣe rí pé òun ló tún wá sọ pé mo béèrè lẹ̀ ìwọ ló máa kà torí ò ní substantial ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ fún wa. ó kò believe kó fẹ́ drag Lizzy tó bá ti drag ẹ̀ tẹ́mi bá dẹ̀ wá fún ẹ òní mi tí wá fún àlàyé ni mo ń ṣe torí tí n bá wá fún ẹ you go explain tire. tí n bá ti wá fún ẹ you go explain tire orí sì ń pé nígbà tí o ò fi ọpọlọ ṣe ohun tó fẹ́ ṣe ìwọ ló wá explain. ìwọ ló pè mí nígbà tó pè mí ìwọ ló invite me over ìwọ ló fẹ́ rán kinní kan fún mi ó fẹ́ rán jàlábíà fún mi. Does it make sense to you? So does it sound good to your hair? Nigeria of today téèyàn kan bá jẹ́yàn gidi láwùjọ tó bá ní alágbájá máa bọ̀ náà ṣé kí n bá yín rán dinner gown ó mọ̀ pé ó lè rírò èèyàn bẹ́ẹ̀ ní Lagos State ní Nàìjíríà ó lè rí àwọn tó máa gbowó lọ́wọ́ ẹ ló máa rí
àìmọye olówó tó ẹ̀pọ́n tún máa gbà lọ́wọ́ ẹ̀kúnwó wọn ni. O mọ̀ wípé ilé ayé yìí opportunity ni. Once you miss it, you can never get it. Nigeria of today kéèyàn pè mí. Èèyàn kan wà níbi tó ń comment nsìn mi lè gbàgbé ẹ̀ láyéláyé. Ó ra tíkẹ́ẹ̀tì fún mi, ó ra fọ́kọ mi, ó ra fọ́mọ mi. Ó ní kí wá ṣe birthday mi. Kémi àti ẹ wá ní misunderstanding Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kí wá bọ́ sórí social media. Ìwọ ló pè mí, ìwọ ló ra tíkẹ́ẹ̀tì fún mi, ìwọ ló ní máa bọ̀. Kí ló fọ gbogbo rádaràda yẹn? Ṣé ni yẹn ti ṣẹ̀? Ńgbà tó lóun wá fọ́tò ọmọ mi, ó kọrin kìíní, ó kọrin kejì. Èèyàn ò dẹ̀ kí n ṣe oore fún èmi. Mo máa ṣe oore fún padà kí n lè balance oore tí n bá ṣe torí irú ọjọ́ ọ̀rọ̀ rádaràda báyìí. Inú mi dẹ̀ dùn pé o tú àṣírí pé kò ń ṣe pé o kọrin lọ́fẹ̀ẹ́ yàtọ̀ sí pé o forin gba monetization yàtọ̀ sí pé o fi wá brush image ẹ àwa náà tún náwó oore sí ẹ. So kò ní dá ipá ó dẹ̀ wá kọrin fún wọn o olódè wá kọrin fọ́mú ẹ o. Inú mi dùn ọ̀rọ̀ tó sọ. Ìwọ rò pé o fẹ́ sọ o fẹ́ fi yẹ̀yẹ́ àbò toró jọ ẹ́ lójú. These people are too daft. I swear down. Ìmí inú yàrá ìkéyàn pàdé ẹ̀ kó kàn lọ lọ́rùn jà. Ọlọ́run gbọ́. Ìmí inú yín ara ẹgbẹ́ kí wọ́n wọ́ ọmọ ogun pẹlẹbẹ kó sọmọ ní parí ẹ̀ kí parí yín dẹ̀ túká. I don't like these people. I swear down. Ó má wọlé náà ṣó fẹ́ rà ni. Ó yá wọlé kó gbàgbé. Mo ń ṣe nǹkan mi fẹ́ káwọn èèyàn rí mi lọ straight. No. Lọ sún síwájú lọ. You don't understand? Èèyàn wá fún ẹ ó wá fún. Ọ̀rọ̀ tí ò pé ó dá sí. Ọ̀rọ̀ tán ló dá sí. Àbí ọkọ mi tó lọ ń pè. Ẹ sábọ̀dù tó set ẹ up. Òun ló wá pè mí. Ó wá ní kí òun rán dinner gown fún mi. Kai. Ní tí ẹ fẹ́ gbọ́ fídíò yìí mọ́. Ó ní nǹkan tí mò ń wá. Ìyẹn ò dé tó ṣe bídì kò tiẹ̀ sọ̀rọ̀ nínú yìí. Èmi ò kí ń parọ́ Lizzy. I swear to God, I don't lie. Ó fẹ́ ta fíìmù ni. Ó fẹ́ ta fíìmù ní ẹni tó ti tẹ́. Ó fẹ́ ta fíìmù ní ẹni tó ti tẹ́. Mi ò kí ń parọ́. If there's anything tí mo detest láyé mi, irọ́ ni mi ò ń parọ́. Mi ì dẹ̀ kí ń mú kọmọkọmọyàn. Àbọ̀ àwọn nǹkan tó lè dẹ́ǹtì mi pé mo rányàn sí ẹ tó bá ní kó sọ̀rọ̀ jù. Gbogbo nǹkan tó bá wà nínú ọkàn ẹ tó bá fi pé mo ṣe pamọ́ sí ẹ lọ́wọ́ àbí mo rányàn sí ẹ àbí mo ti ṣe bàjẹ́ pẹ̀lú ẹ, please say it. Sori pé wọ́n ló wọ́n explain ìsìn, you go explain tire. You go explain. Àǹtí Olúṣọlá Yusuf, ìyá mi alálùbáríkà, ohun tí mò ń sọ lọ́jọ́ ẹ ló ṣẹlẹ̀ sí Yinka TNT. Ohun tí mò ń sọ lọ́jọ́ ẹ tí mò ń sọ pé sister mi bye ń rè. Once and for all. Ṣé mo pé mi àti ever ní nǹkan kan pọ̀ tẹ́lẹ̀ ju wípé. Ta ló bi ẹ́ léèrè ẹjọ́? Ìwọ ló mọ ohun tó mú ẹ bọ́ síta. Àbí? Amebo Adotoshi gist lover failed actress. Lèmi àti ẹjọ́ níjà. Bó ṣe wá kàn ẹ́ ṣubú, tọ́lọ́run bá máa mú ẹ. Ẹ sábọ̀dọ̀ abẹ́ rí package ẹ. Wọ́n wá ní kó máa bọ̀. Èmi yọ sọ fún ẹni. Ṣó gbọ́? Mo yọ sọ ṣó ló ní wọ́n ràn wọ́n alágàbàgebè, àgbà òṣì àgbà ya ní ẹ́. Àgbà tí ò tólé, àgbà tí ò lọ́pọlọ, tó lè dúró from afar. Ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lọ́wọ́, kò kàn ẹ́ lẹ́sẹ̀. O mọ̀ gbẹ́ẹ̀dẹ́gbẹ́dẹ́gbẹ́, o mọ̀ ìgbà tẹ́ẹ̀dẹ́gbẹ̀ta dẹ́ẹ̀gbẹ́ta. Richman Godi sọ pé Richman Godi said, I'm sure when God created Lizzy, now from mouth he started, but she's blessed. No now. Wait kí o máa ṣe bí wèrè. Ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lọ́wọ́, kò kàn ẹ́ lẹ́sẹ̀. Lizzy ò disrespect ẹ, kò wá fún ẹ rí. Ọjọ́ tán ti ń fi ẹ́ ṣẹ̀sín, Lizzy ò dá sí rí, kò ṣèkà fún ẹ rí, kò throw ẹ under the bus rí. Bóyá ti wá bẹ́ẹ̀ pé industry yẹn tẹ́yìn náà bá fẹ́ mọ̀yàn, ẹ máa disown Lizzy ni o, ẹ máa lọ bú Lizzy, ẹ máa ṣe pé gbé àwọn Àdótòṣì mọ́ra, wọ́n máa rọ ṣé Àdótòṣì gan fún rẹ̀ ó rọ́nà lọ ní film industry.
ṣáàdó tó ṣì rọ́nà lọ ṣé èyí tó jẹ gbèsè owó ilé fíìmù tán lọ́mọ̀pọ̀ náà wọ́n sì jẹ gbèsè dọ́là wọn ò tí ì rí san wọ́n ti wọ́ wọn lọ kóòtù wọ́n yẹn wọ́ wọn lọ kóòtù fún gbèsè lọ́tún lọ́sì